وقولي نسيرا للحوائج قاديا حوائجنا تقضى بجاه محمد لنسيراه أبواب السماوات فتحت وقيل له أهلا وسهلا بك ادخل وخص بعدنا قاب قوسين الغتاء وبالعود في البحر السنة المتهلل وبالآية الكبرى وتعليم ذي القرى وسبع المثاني والكتاب المنزل والله أعطى للنبي محمد فضلا به قد زاد صلى عليه وقال يا من آمنوا صلوا عليه وسلموا تسليما ألا يا رسول الله يا خير مرسلين عليك صلاة الله لا تتناهى فيا فوز من صلى عليك من الورى صلاة يعم كون منك سماها بقواتي أن الله ندوى نبي نعم tí gbogbo wa sì jọ fẹ́ràn ó ń sẹ́lá anabi Muhammad bá a sì gbàdé ló pé anabi yìí ó wà shafi'ul mudhnibin òrọ̀lọ́wọ́ wò máa lára àwọn tó wà ń bẹ̀yẹ̀ rí wọ́n ń dé bí òun ni ó sì pẹ́ wa níwájú Ọlọ́run tọ́ba wà nù àwa tí ànábì òkè Ọlọ́run fílẹ̀ jẹ́ kó wà lí Jánnà tọ́ba gbà bẹ́ẹ̀ pé àṣẹ ẹjọ́ náà Ọlọ́run kò lánàbì lọ́wọ́ shafa'atul kubra ìsìgbà tó ga jù ànábì lónìí olólùfẹ́ mi ẹjẹ bá mi wọ́n dẹ́kun. أحبك يا رسول الله حبا البلو ما نقول ما جودا إلى الرحمن قربا وكاملا أو بيني كانوا قالوا مؤمن sẹ́mi ni wọ́n ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ohun rẹ̀ kò ní jákèjì tèmi lọ. lẹ́nìí àwọn ọ̀rọ̀ ẹni tí ó sọ ó kọ tá à lè pè bó ṣe wù á. ó kọ tí èèyàn ò lè pè yóò ṣiṣẹ́ ẹ má pa ẹ̀wò yóò ṣiṣẹ́ èèyàn gan ń yọwọ́ kátó èèyàn tọ́lọ̀ ń ṣe ń yọwọ́ kátó wá wí téèyàn ṣe àwọn ẹja gbọ́ra wáyé yóò yọwọ́ èèyàn gan ń yọwọ́. òyìnbókàyà Rasulullah ìyọba. àwọn tọ́lọ̀ ń ṣe gan ọwọ́ àtẹ̀sẹ̀ àwọn ọ̀dọ́ dàmà bí lóògùn kátó wá wí téèyàn ṣe kó sì má yọwọ́ ẹ̀ ọlọ́run nìkan ló lè yọwọ́. yóò ká àríwọ̀n ní ìlà rahmani
ti wù wá. Bàbá wa Alhaji àgbà. Rahimahullahu ta'ala. Bàbá wa Alhaji àgbà. Rahimahullahu ta'ala. Olówí. Wáyà kìfì ní min al-uqba najata. Tí Ànábì sọ Sallallahu alaihi wasallam. mo sọ lọ́dọ̀ Gamawi káwọn wá Ibn Abbas Radiyallahu ta'ala. Mas'ud Allahu ta'ala. àwọn sàárì ò tó kí ó pè é lórúkọ ni Abdullahi ni wọ́n jẹ́ Masha Allah. bóòlù wọn ti lá ọkọ̀ ọmọ ọgbà Ànábì lórí wọn Ibn Mas'ud sọ báyìí ṣùgbọ́n lórúkọ tí ń jẹ́ àmẹ́ni tó jẹ́ ókọ tó bí kọjá kí wọ́n lá ọkọ̀ ọmọ lórí. Allah. Yakfini min al-uqba najata. bẹ́ẹ̀ ni wọn Alhaji àgbà ohun tó jòkó yìí mufti làwọn pè á lè pè ní Kamal ọ̀rọ̀ àkókò Alhaji àgbà ní ó lè mi tiẹ̀ ní kú gbogbo tó bá ṣe àṣegbé torí àwọn tó bí ọkọ̀ tí wọ́n sọ ó kọjá kégbé lágbájá mi ò lè pè ní. ẹ̀lọ́ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ lónìí tẹ́ bá sọ ọ̀pọ̀ ẹnìkan tó tóbi tó lálùbáríkà ẹ fún lọ́wọ́ ẹni náà torí ẹni tẹ́ fẹ́ kó jọ jẹ́ fi sọnù. Yakfini min al-uqba najata. ó kọjá náà tó ń jẹ́ bóòlù kó kọ́ lẹ́ẹ̀kan náà ó kọjá gẹ́gẹ́ lẹ́tún jẹ́ ẹtún wá sọ kó bàbá àtúnkò sí káàdà Allah. abu bàbá Kamal àti bàbá Adam. gbogbo kọ́rẹ́ǹtì lẹ́mú wọlé yín. Mu'ti wal-kafu al-muniyya wal-gashamshamu. Kamalu dini shaykhul afadili ajallatu asa. Qiblatan li-ma'arif al-muwarrikhi. Fil islam hillul mashakili. Fala shaykhuna qamus fil ilmi adamun. Alori yutu ta'alif muridil bawatini. Imamun khatibul masjidil mutafanninu. Mudiru limarkazil agege mufadili. Mudiru limarkazil agege mufadili. ó kọ́ Alhaji àgbà tẹ́ ẹ sọ yìí. Rahimahullah. mo kẹ́rọ̀ àbá ọ̀gá ogun wa ní gbogbo ní jẹ́ Kwara. bàbá lẹ sọ ọkọ wọn olówó ọlá apàtí bàbá kó lára èmi tí mo dúró yìí ẹ ní dẹni ilẹ̀. ولو كان لي ألف لسان وفوقها lágbára. فوالله لم تكفي ثناك الوسائل. lálàwá من أنا بين القوم ìgbésẹ̀lẹ̀ ẹtí àgbà. لولاك مرشدي. ومن أنا بين الأتقياء دلائلي. bàbá kó pa tó pọ̀ lára wa. fìlà kàyárì. bọ́dún wọ́n ti máa dá àga dúró dè mí. àga tiẹ̀ ní. bí ibà síbi tá a ti kéwú. ومن أنا في الأخيار أهل المفاخر. sábà tiẹ̀ bí mi ń lé ńlá. ìṣàgbákò àfáàní. tòótọ́ wọ́n bí mi nílé ńlá ilé títà rẹ̀ tí ò ṣe parẹ́ lọ́fà. ṣùgbọ́n bí èèyàn bá kí ọlọ́dọ̀ lórí ire kò lè ráyè ṣe. ومن أنا بين المكرمين الفضائل. mo ní ti dẹni àkọlé bí ìpéyẹ bá ní bíbí tí ò ní kíkọ́ kò lè ráyè ṣe. Allah.
وأخرجتني والله من مورد الهوى ọ̀rọ̀ lájẹ́ ìgbà tí ìfẹ́ ló kàn kò jẹ́ kó lè ṣe wá sí lónìí. ونقيت ثوبي من قخائل أباطل. ìyàwó ẹjọ́ ẹ má pa ewu ẹ̀ ní ṣòfò ẹni bá pa ewu lónìí ó fẹ́ ṣe àdájẹ́ ẹ̀gbọ́n lára mi tẹ́ bá wo múùdù mi ó ti yí padà sí mo ṣe bébì bàbá tí ń dá ọkọ̀ yìí dà. ولولاه لم أدري اليمين عن الشمال. ìwọ́n tó bá wò ṣe sí mi tó bá tọrọ lónìí tí ò ní bàjẹ́. وما فقدت به خيرات بين المحافل. ọ̀pọ̀lọpọ̀ ń gbókò alájẹ́ ẹ̀gbà ẹ̀mọ̀ wọn. إلهي أفرحمه. èmi àti bàbá direct contact ni. وزيدي فيضا نعمه. bàbá wa sọ tí wọ́n sùn sí mo ti rí ẹ wọ́n ní wàá wò ká tó wẹ̀ ká tó di wá wò. بأعلى فراديس لكل فضائل. olówó lẹ kọ́ńtàtì mi àti bàbá direct. ẹ ní sórí burúkú. أخرجتني والله. tí ìṣèjọba ló kọ́ bì. lẹ́gbẹ̀ẹ́ tó bá wò tí ìṣèjọba ẹjọ́ àwọn tó kọ́ yín. ń jẹ́ mójútó tí wọ́n fi parẹ́ lẹ́sìn. gbogbo ayé àfẹ́ ní sẹ́rí màdá tí ẹ̀ bá ti rí nǹkan mọ́lẹ̀ ẹ̀ ló kọ́ láyé. òde bẹ́ẹ̀ tán tó wọn ní pè yín sẹ́nu sí i. ẹ̀ ń gbọ́ mòrídìí ẹ̀ ń gbàdá láti kọ́ nírí ẹ̀ kọ́ mọ́sálásí ẹ̀ kọ́ lé kéwù ẹ̀ kọ́ lé ìwé ẹ̀ tí ì sí láyé. orí omi ní ẹ̀kọ́ ọkọ̀ yín sí yóò máa parẹ́ tẹ̀lé yìí. وأخرجتني والله. ẹ̀dá pẹ̀ wo bí dáadáa bí gbogbo ẹtí bá ń ṣe nǹkan àbí kó wà láyé dáadáa torí kò sọ́jà tí ò ní tú mo ta àrà lọ́jà ni ò ní tú. ìyẹn máa ń nájà tó lókàlùkù lọ nílò ọ̀sán ọmọ tó ọba ara náà lókè tí mo rà ń tèmi ni ẹ̀yin àfa ẹ̀ sì ń nájà lọ́wọ́ ẹ̀ fi ra nǹkan bọ́jà bá tú ẹsẹ̀ sí. من مورد الهوى. tẹ́ bá ti farabalẹ̀ ń sọ̀rọ̀ díẹ̀ tẹ́ bá ti farabalẹ̀ torí àwọn alájẹ́ àgbà ló pè wá. ونقيت ثوبي. àti yorùbá lóbi wá ní. ẹ̀yin àfa àti wàá bí ìgbà lásán ìgbàlè nìyẹn. ẹ̀ka ti ṣe ayé ṣáájú wa kí wọ́n tó dé nígbà tí wọn ò di tí wọn ò ṣe nǹkan nínú ọgbà láàfin borí pa wọn. alájẹ́ ìgbà kú má di òkú ṣé wàá dàmọ̀ lọ mọ́ríkàsì ò lọ bàbá lọ́gbàjì lọ ilé kí àgbàjì ò lọ ẹ̀yin àfa àti bá tiẹ̀ lọ kí ni wọ́n náwó sí pẹ̀lú láyé. tìlíkà fẹ́rùnà tàdúró àlẹ́nà. wọ́n débi ẹni bá ṣe nǹkan rí òmò tẹ́ ti ṣe a ṣe nǹkan a tún ṣe nǹkan lọ. tìlíkà fẹ́rùnà tàdúró àlẹ́nà. bàbá gébí yàrá àti ṣọ́ọ̀bù kò ní ẹ dábàá kó lọ Nàìjíríà lóṣooṣù tẹ́ gbowó rẹ ẹ yọ̀tọ̀ mi. fáwọn èyí wá mú ní ọ̀kúnkúrú lò pé mo fẹ́ kọ́ ọmọ ọlọ́mọ yẹn wọn lè dá skul ẹ̀ ìlú lásán lówó ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ jùlọ tẹ́wọ́n gbọ́ 1 million lórí ẹ̀kọ́ ń tá àmọ́ ti kọjá bẹ́ẹ̀ ìlú lè fi tọ́lu wa ní ìsìn òde kan láti ń parú rẹ gbogbo wọn tẹ̀ fi tọ́ mi ti bá jáde lẹ́ẹ̀kan mo sì rí lẹ́ẹ̀kan náà. tìlíkà fẹ́rùnà tàdúró àlẹ́nà. ọ̀rọ̀ ká bá sọ ọ́n tẹ́ fi mọ́ ọlọ́pàá bíi 10 million 20 million ìlú làwọn lò ní kí wàá ti léèwé. fáwọn ẹ̀yin òbí tẹ̀ wá ń bí ẹ má sọ gbogbo owó ẹ̀kọ́ wọn mọ́ ẹ̀bẹ̀ náà kẹ́rì mi. bàdà náà nínú ìdè bá fi tọ́ wọn mọ́ tọ́lọ̀ bá ní kó lálùbáríkà ó lè sán lẹ́jọ́ kan. o lè yin òbí tẹ̀ wá lẹ̀ tẹ̀ nǹkan ṣe gbajúmọ̀ tọmọ yín òyàn ẹ̀ ní rábọ̀ jẹ́ lé. èsì ní kẹ́mọ́ fọmọ ọlọ́mọ sọmọ ọwọ́ tẹ góòlù sáyà bí ọwọ́ ọ̀nà kí góòlù rẹ̀ mè rẹ́rẹ́rẹ́ wọ́n dájú rẹ̀ rẹ̀ òfò káàkiri àdúgbò ọmọ rẹ̀ wà lálùbáríkà ìtàkùtà ní òtà. bàdànà ẹ̀yin ni wọ́n sọ̀rọ̀ jẹ́jẹ́ mo jòkó. ìlànà àtàrí.
ni. kò tó ní sáìtì míì tí ó tó mẹ́rin eléyìí. yóò tó mẹ́rin eléyìí. yóò wá jẹ́ iyì fún Islam. yóò jẹ́ iyì fún Islam. ẹ̀ àbá ń sọmọ nídìí ẹ̀ ń gbowó lọ́wọ́ obìnrin lómi. ẹ̀ ń gbowó lọ́wọ́. ẹ̀ ń gbowó lọ́wọ́ obìnrin lómi. yá já ìlànà àìrò. يا جاعل العلم له بازرا يصطاد أموال المساكين يصطاد أموال السلاطين. يصطاد أموال السلاطين يا جاهل يا جاعل العلم له بازرا olùkọ́ tó sọ ìmọ̀ràn ní awẹ̀rẹ̀. ó sọ ìmọ̀lẹ́ di àwẹ̀rẹ̀. tó sọ di àwọn. tó sọ di àwọn. yá já ìlà. يا جاعل العلم tó sọ ìmọ̀ràn di àwọn. tó sọ ìmọ̀lẹ́ tó sọ di àwọn. yẹsọ́ọ̀dù. يصطاد أموال السلاطين tẹ̀mú ìmọ̀ yín. tẹ̀mú ìmọ̀ yín. tẹ̀fí rí kí owó àwọn tálíkà. tẹ̀mí rẹ̀ kọ́wọ́ àwọn tẹ́líkà. ilẹ̀ ń tẹ́bí lóògùn olídì. ẹ̀lẹ́ ń tẹ́bí lóògùn mọ̀lúdì. láti kọ́ dírì. Lailatul ẹ wá Qadri. fún mẹ̀kúnnù. ẹ gbowó mẹ̀kúnnù jọ. ẹ wá ń dàgbà tiẹ̀. ẹ wá ń dá síbò mí. ẹ gbé sójú ọ̀nà kí ẹ ní sàmẹ́ríkà pẹ̀lú ẹ̀. يا جاعل العلم له بازرا ọmọ mi. يصطاد أموال السلاطين ẹ̀yin lẹ́yìn kojú bá ní tẹ̀lé bá wọn lówó lẹ́nu àárọ̀ torí ọlọ́ wọ́n fún yín lówó tẹ̀ lọ́sibí tẹ̀ lẹ́ẹ̀ lọ́sí bó láti sọ yín rẹ̀. الله ayé ìwà أين رواياتك والقول في زوم لزوم أبواب السلاطين ṣé ìbínú bẹ́ẹ̀ náà yẹn iṣẹ́ tiẹ̀ lọ. أين رواياتك yóò tẹ̀lé kéda. والقول في لزوم أبواب السلاطين gbogbo ẹ̀rọ ni wọ́n lówó tẹ̀ ń tò sí. ẹ̀ ń tó sí. ìwà tẹ́ jáwé ní station rélùwé. ẹ̀gbà wa yín dà lórí ẹ̀. ẹ̀gbọ́n wọn yín dà lórí ẹ̀. ìjàmbá ní ti kí. أين رواياتك ọjọ́ oko àwọn kan lọ́jọ́ oko ní ti kí. Ayakumullah. àgbẹ̀ ń dààmú. àwọn kan dààmú ẹ wá ń gba owó wọn. ẹ wá ń gba owó wọn ẹ fi ṣe nǹkan ẹ fi Islam. ṣe nǹkan Islam àìsàn lórí rẹ̀. àìsàn lórí rẹ̀ yẹn. أين رواياتك والقول في ẹni discourage ẹ tó fẹ́ ṣe ṣe ẹni Islam. ìkọ́rẹ́jì àwọn tó fẹ́ ṣiṣẹ́ ìsìláàmù ẹjọ èyí lẹ́bí yẹn joyè. èyí lẹ́bí yẹn jọyè. àjẹ lẹ́nu àbá àjẹ àmàlíjẹ fowó ṣe. ẹni wọlé ebi tẹ ti dá fọ́nísì. Bẹ́ẹ̀ni. ẹni wọ́n sáṣẹ ti kọ́. èyí àbá fi yẹn joyè. wọ́n ṣẹ̀ṣẹ̀ ní yára òróyè jẹ. bẹ́ẹ̀ ṣe hàn ìyá dídì tó èwo ní yára jẹ. أين رواياتك kí wọ́n àṣìwọ́n máa yára kí ló fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀ gan. والقول في لزوم أبواب السلاطين dájú mọ́ ẹ̀ lọ́dẹ̀ mi lọ lé. báyìí lè kí ni. أين رواياتك والقول في لزوم أبواب السلاطين ẹ̀yà fún ìjẹ kúrú jẹ náà. ẹnu làárò ẹnu làárò. tó bá ti lè parí mọ̀ nídìí kò ní sunlé mọ́. ee ní sunlé yóò máa tẹ̀sẹ̀ ní káàkiri wọn mo máa rìn ká káyọ̀ máa lówó lọ́dọọdún kó wọ́n máa sọ pé ààyè tèmi tí bá kú ààyè mi ni kò sí oríire pàlẹ́ ọ̀hún ti parí lọ́lé wa nù. أين رواياتك والقول في لزوم أبواب السلاطين ẹnu ẹ̀yà fáànù ẹ wá ń jẹjà bẹ́ẹ̀ bá dúró sẹ́jà lẹ́yìn tó tó bá yẹn wò kò ní lábọ̀ jẹ́ fọlọ́. أين رواياتك والقول في akọ̀mọ̀lá gbẹ̀kẹ̀ fún mi láàárọ̀ mọ́ni
lè jẹ́sẹ̀. wọ́n lè jẹ́ tán. bẹ́ẹ̀ ń jẹ́rú èyí lójoojúmọ́. kò ní ní ọlọ́run. mo lè yan àfa wa kásá lónìí. bá ọ̀dẹ kásá lónìí. gbogbo nǹkan jẹ́ ń dàpọ̀ lẹ́kọ̀ọ́. gbogbo nǹkan jẹ́ ń dàpọ̀ fún yàtí mú kú mu. abẹ́yìn lè ní òsì. abẹ́yìn lè ní òsì. iṣẹ́ ọkùnrin la àwọn ọmọ ìdarí wẹ̀rẹ̀ tó bá di ọ̀la àwọn tó máa pọ̀ ọmọ yín lọ́mọ ọ̀gá wa nù. bẹ́ẹ̀ mọ́ fọ́kàn wọn bàbá wọn ló tún wa skul wọn la lọ ilé ike wọn la lọ àṣàlátù wọn la lọ gbogbo àfa àti òbá ti dájọ́ lẹ̀ kó kọ́ ọ̀yàn ọmọ rẹ̀ onírẹ̀ lè sè. àyínà ìwọ ayé àtúntà lábẹ́ ká olófin. mo ti ní ìdè sọ̀rọ̀. Salatini. ẹ̀yin ọ̀fẹ́ wa ẹ̀ lóyún rẹ̀ ẹ̀ rí owó lóòótọ́ ṣùgbọ́n ẹ̀ sí tọ́lá. gbogbo ìmọ̀ mọ̀ ń jẹ olúkálùkù kú wọn lọ sí ni ṣùgbọ́n tó bá dọjọ́ alẹ́ mi kò ní bú àárọ̀ yóò mọ̀ tí mo fà á rọ̀ sí kọjá alẹ́ máa bọ̀ mo retí kó máa bọ̀ tó bá dé yóò bá kẹ́lẹ̀ pé ó ti rìn láàárọ̀ kọjá kó sẹ̀sìn lọ́jọ́ alẹ́. يا جاعل العلم له راسيا. gbogbo yẹn fà ẹ̀rọ ìtọ́tọ́ wọn yóò máa gbọ̀n ẹ̀wọ̀n arúgbó ẹsẹ̀ bí wèrè ẹ̀ẹ́dẹ̀ nǹkan mọ́lẹ̀ ọjọ́ ayé tó lè fẹ́ẹ̀lì lójijì. yàtọ̀dù. ẹ̀fí máa yé dẹ́dẹ́ ẹ̀fí rẹ̀ kéwú àwọn tálíkà. ibẹ̀ yẹn kí n lọ lónìí ẹ pàdé mi lọ́dọ̀ sọ́dún láàárọ̀ la àti lọ́dọ̀ oníjà lálẹ́ ọ̀la because àwọn afáàtì ní problem bàbá òde lónìí wọ́n ti máa dé àpòlẹ̀ tẹ́ máa gbowó àpò òde jẹ́ tọ́ dálẹ̀ dà àbíkọ́ pọ̀ olóde lẹ́kún ẹ̀yà ẹ̀mí sápò tèmi náà sóríire ọ̀jẹ̀rẹ̀jẹ̀ ń wà ní màlọ́ tí wọ́n fi ń gbé èlò la pa látàárọ̀ àpò tiẹ̀ wá kún bọ́ọ̀ bá jẹ àrárùn ńdọ́tọ̀ bá yàgbẹ́ rẹ̀ ẹ̀kún lọ fìyà. ẹ̀yin tẹ́ ń fòde lóde sí ayé òde wọlé wọ́n dálẹ̀ rí. tọ́ba dá nǹkan lẹ̀ nípa òdìní kó wọlé wò. àwọn làkọ̀ dá nǹkan lẹ̀ ọ̀rọ̀ bí ṣe kànyàn dá. ọ̀rọ̀ dàbẹ́ ìtẹ́ lòdì tẹ́ ń jẹ àmàlà méjì èyí ṣe tó dàrí ayé nu. tọ́ba mọ tẹ́lẹ̀ bọ́ sọ ọ̀rẹ́ dà ọ̀ ní dọ̀bẹ̀ pọ̀ ọ̀wọ́n dọ̀bẹ̀ pọ̀ wọ́n tó da tó da lẹ̀ rí ọlọ́run ẹ̀sìn náà ìwọ̀rọ̀kọ jẹ láàárọ̀ ọ̀wọ́rọ̀ tó jẹ nǹkan ìlálẹ̀ olóríire kọ́ ni ọ̀ gbogbo tí wọ́n tó kura lọ́yẹ kí wọ́n jẹ kó tó jẹ ń tiẹ̀ ọ̀rọ̀ orí ikú ni tiẹ̀ gbogbo ẹran ló sàṣùnà ọmọ jẹ tán ọwọ́ abẹ́ ẹran kárí tiwọ́ wèrè náà kọ́ ọwọ́ di tiẹ̀ lè yọ sáwọn èèyàn mẹ́rin mẹ́. àyínà ìwọ ayé àtúntà. ọwọ́ ń lé ẹran mi bí kọ̀ọ̀kọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ bẹ́ẹ̀ sèkó ma ẹyọ gẹ́gẹ́ ẹ tó yọ ọrùn kí ló kù lára ẹran mọ́. ẹ̀yin ọ̀rẹ́ wèrè talẹ̀ ń sun ọ̀rẹ́ ńdájí. ẹmú gẹ́gẹ́ rù ẹmú ọrùn kù lára ẹran gbogbo tó dùn bẹ̀rẹ̀ ti mú. àyínà àríwá ayé àtúntà. bàbá ẹ̀ ní bí ọjọ́ ń bọ̀. ọdún òtún jẹ padà wálé ní ọdún. àbúwá bí Salatini. ayé Muhammad sẹ́yìn ló fọ́ tẹ̀ tí mo lè fọ́ tẹ̀ ẹ̀yẹ sì lè lẹ́jẹ́ bí mi. àjíbùtù ìdáyẹ̀rẹ́ni kẹfà tàṣàgàlù. tí mo lè fọ́ kẹ́. àmì ìrẹ́lẹ́mì wọ́n tàgì ṣọ́ọ̀fì abálì màmá. àjíbùtù li ahli ilmi kayfa tashagalu. olójúmọ́ wà fà kí kò tẹ̀sẹ̀ gẹ̀lú ọ̀fẹ́lẹ̀ báyẹ̀ àwọn mínísítà báyẹ̀ àwọn ambassadors ayé àwọn governors ayé senator náà fẹ́ gbé wọn ò fẹ́ báyẹ̀ àwọn àfà kí wọ́n lè kúre.
عن العلم mo ti wúyàn. واستغشوا ثياب الممالك. mo ti tú kọ́tókè. ẹ yà wọ́n náà. mi ni mo ti tú gbogbo dọ́kẹ́ mo ti tú. يطوفون حول الظالمين كأنما. mínísítà ní ẹ̀yin lẹni bí ambassador ní ẹ̀yin lẹni bí sẹ́nitọ̀ ní àfa àti máa ń kọ́ńpléèrè tó lóun fẹ́ hò tí ò bá ṣe irú tẹ́ ẹ ṣe ipò kú oríire. sallallahu alaihi wasallam. èmi ní fẹ́ òde lórí òfo. sallallahu alaihi wasallam. حول الظالمين كأنما. àwọn ọ̀fà àwọn ń pòrí náà àwọn alábòsí. tó bá ṣe méjì ní àdúgbò olórí ibú òun náà ni ó wà mẹ́. káàlọ́ tòkó ti yẹ ní kókó òun náà ni. yóò máa káàkiri ẹ máa bí lọ sí àkú ju eré bí ẹrẹ tí wọ́n tó pa tí ò kú tán. wọ́n ṣe rẹ̀ àfa lóye mọ́sálásí nígbà tí ò dá tiẹ̀ ní. nítorí ọba dáadé ta ní òní ọbẹ̀. mọ́sálásí náà fi báyìí náà fi parí rẹ̀. ẹ̀yin àfa àti wọn bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ mi lè jó yín lára ẹ̀rọ tó ra yín ṣe ni. bẹ́ẹ̀ bá sọ ayé kẹtẹ́ ẹ̀ bá ti wúlò ní ayé ọ̀ bẹ́ẹ̀ bá ti kú tá ayé òní màpẹ́ ìdè mọ́. ìyẹn dúró tí wọ́n lé yóò ṣe tí òfin ní parí nínú ayé. ó sáré téèyàn ó ṣe. onítẹ̀yìn ó ṣe. bàbá sẹ́yìn bínú o kí mo dìde wù yẹn. àwọn afáàn dójú tì wá. afáàn dójú tì wá. wọ́n wù ọ̀gùn. àwọn èèyàn ẹ̀ńtrọ́ọ̀sì ayé ni wọ́n lé wọn lọ́wọ́ wọ́n fi jẹ́ ara ayé. àwọn afáàn dalẹ̀. owó tí a gbà owó ọlọ́run wọ́n lọ bí ó ṣe tí ì sètò ọlọ́run. ṣé mo lè sọ̀rọ̀ kínkín? àmọ́ yóò ràn bára wò ṣe fara máa kó ràn bára wò. يطوفون حول البيت وقتال المناسك. ṣáàtì yìí náà. wọ́n ní bọ́ọ̀lù yóò ṣe sọ yìí rẹ̀ jẹ́ nǹkan márùn-ún péré. ṣé ìbílẹ̀ yẹn bá mi tọ́lọ́ máa lọ́rin lèmi ọlọ́mọ yọ̀ lọ́rin kú lọ́rọ̀ mi. máa wádìí bí mo ṣe jọ́ wọn lọ́rin ìsọdí alájà àwọn sọ fún ọ bẹ́ẹ̀. ó kí ọmọ oníwà sí àgbáyé. ìwọ́n tó bá ṣe wá sí ọ̀fẹ́ jọ bàbá àwọn irọ́ lọ pa àṣírí rẹ̀ ó jù. tọ́lọ́ ní múra sí ké wọ́n bí ọ ní gọ́ọ̀mọ̀. bàbá tó gbé champion lọ́jọ́ kú. ọ̀rọ̀ kọjá pé bàbá náà ṣe wá sí ọ̀tàkó ọ̀yẹ̀yẹ ni wọ́n wo tí làdọ́jọ́ kú ni. wọ́n sì ti rà àbọ̀ ẹ̀rọ bọ̀ yàtọ̀ yà fún àwọn tẹ́kẹ̀ mu tí ká ẹ̀ tẹ́ ń sọ nǹkan tí ò yẹ ẹjẹ́ lọ kéwù bẹ́ẹ̀ ni gbogbo yín náà tẹ́ bá ti rẹ́ nìkan tó kà dá tó isolate ara ẹ̀ tó ṣe bí àfa gidi tí ò dá sí yẹn alẹ́ náà bá àfa káwọn kéwù náà fà látàlẹ́ pírísìpù wèrè lọ́wọ́ sọ dàfà irọ́ ni ń pa wọ́n dáwò wọn ò rí bí dásí mọ́ náà fi dásí bẹ́ẹ̀ o wọn ni wọn sọ dàfà àwọn afa gidi nù ká máa ń ṣe súná wọn ìgbòho bẹ̀rẹ̀ wọn ìgbòho kúránì wọn ìgbòho sọmọ ọba láyé là ń ṣe kò sí ní parun. wọn ti ń ṣe àfa àkọọlẹ ẹ̀yin ahun lẹ́sọ̀ rẹ̀ wọn tó lè fẹ́ ṣe dáadáa tẹ́lẹ̀. يطوفون حول الظالمين كأنما. bí ẹ ṣe kọ́ ẹ̀jẹ̀ bí lálùbáríkà ẹ̀yin òkú ti bẹ̀ ẹ̀sìn ní òfin jọ yín. wọ́n dájà ń kó ẹ̀yìn àpòlùbọ́ mẹ́rin iṣu wọn gún ẹgbẹ́ ará àdúgbò jẹun sẹ́bẹ̀lẹ̀ yín ń kó tí lónìí ẹ wá pé ríire ẹ wá pé orógbó àti súùtì níbi ìkó mọ́sẹ́jì bàbá rẹ pé tó fi kúlò tiẹ̀ wò. àwọn tó fẹ́ jọ ọ̀run ẹ̀yin alákọ̀wé wèrè tó wọ́n wà fún àrọ́ká just 5 minutes mo sọ ọ́.